Ààrẹ Tinubu yóò ṣàbẹ̀wò sípínlẹ̀ Benue lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣèlérí pé òun yóò ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sípínlẹ̀ Benue lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́, ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí. Eléyìí kò sẹ́yìn ìkọlù tí àwọn Fúlàní agbébọn ṣe sípínlẹ̀ ọ̀hún lọ́sẹ̀ tó kọjá, nínú èyí tí àwọn aráàlú tó lé ní 200 pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá sì ṣòfò. Lásìkò tó ń sí Greater Abuja Water Supply Network lọ́jọ́ Monday ní Tinubu ti sọ pé òun yóò pa gbogbo ètò yòówù tí òun ò bá ní lọ́jọ́ náà tì láti ṣàbẹ̀wò sípínlẹ̀ Benue. Ààrẹ bá àwọn ọmọ ìpínlẹ̀ náà àtàwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn kẹ́dùn àjálù búburú yìí, ó sì rọ̀ wọ́n láti yàgò fún ìyapa àti ẹ̀tanú kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ní ìrẹ́pọ̀. Ṣáájú ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti bẹnu àtẹ́ lu bí ààrẹ kò ti ṣe ṣàbẹ̀wò sípínlẹ̀ náà látìgbà tí ìṣekúpani ti ń wáyé lemọ́lemọ́ níbẹ̀.